òrìṣà. Máa jẹun olóòlù la wí fún. Máa jẹun àwọ̀ tó àjí ìfáwọ̀. Bá a bá bì sápá di ní ọmọ rò ó ṣoko. Àwa jẹ́ wọ́n tọ́jú ìfẹ́ ọmọ gbogbo tó àjí ìfáwọ̀. Àwa jẹ́ tọ́jú ọmọ rò ó ṣoko. Ẹ bó fi ọmọ rò olóòṣà ẹ bá ọjọ́ ọmọ ọ̀dọ̀ fi. Ìdáyà ò ní jẹ́bọ náà lọ́nà. Ebi kànákànná ní ìjẹ́bọ ní ìyàwó kọlọkọlọ ní ìjẹ́bọ ní dáṣà. Ọ̀nà ni wọ́n ní wọ́n gbé wò ó. Ọlọ́mọ̀rá yìí kò lè jábọ̀. Ẹ mọ́ náà jẹ́ gúrú jẹ́ jábọ̀ ìràwọ̀. Ètò àgbàgbé owó lẹ̀ ní ẹran wá. Ètò àgbàgbé rẹ̀ gbogbo lẹ̀ ní ẹran wá. A lè mú léra. Ọ̀rọ̀ oníbàtà àgbà ní yóò burú. Tí ò ní jáde sàfẹ́ kù ara wa. Irú eléyìí ọ̀nà láìpẹ́ wò. Ọlọ́dà bọ́ bá sọ̀kọ̀ wá sí ìgbà ilé ọ̀rọ̀ àlẹ́ sí. Ìtọ́jọ́ tàmọ́jọ́ sojú ẹ̀ ní àwa. Àjọ̀dún owó àjọ̀dún ọmọ. Àjọ̀dún ẹ̀jọ̀ tó èkú tí paríwà lọ́tọ̀. Àní tọdún ìbànújẹ́ ọdún ayọ̀ láàmú. Àwa náà la ń ṣe bẹ́ẹ̀ lámọ́dún. Kí nǹkan mọ̀ sẹ́ni kọ̀ọ̀kan. Irú eléyìí ọ̀nà láìpẹ́ wo. Ọlọ́dà mọ́jọ́ sọ̀kọ̀ wá jù bẹ́ẹ̀ lọ. Olùkọ́ bàbá òun délẹ̀ omi. Àgbòsà tó sáré ní bàbá arúgbó. Yóò ní jáde lọ́pẹ́lẹ́ yìí ṣàtẹ́mọ́. Àgbòsà mọ́mọ́ tó ní bàbá arúgbó. Yóò ní jáde ṣàfẹ́kù ara wọn. Àgbòsà mọ́mọ́ jẹ́ àrùnmọ́ ọlọ́wọ́. Àwárí ìdáná lẹ́jọ́. Láti lọ́sọ̀ ìsọdún lọ́sọ̀. Orí ògùn níná. Bàbá ọlọ́mọ mi máa kò fóló. Ọkọ ìyàwó agbèké mi tó dúpẹ́ lú. Olúwa mi ọ̀lọ́lọ́ fẹ́ máa fọ ọmọ lọ́lẹ̀. Ọ̀rọ̀ gbogbo tó yẹ sọ lọ́dọ̀ òkú. Àwọn olúwa mi ní kọ́ sí. Ọkọ àwáyé mi. Ikú bá ní gbélé. Tí kọ́ láàárín. Ọkọ mi kò sí ní kọ́ láàárín náà. Ọláwọ̀ afẹ́wé. Ọláwọ̀ afẹ́wé. Ọláwọ̀ lọ́kọ̀ ọmọ àtẹ̀gbẹ́ sọ̀sọ̀. Ẹ̀wá pẹ́lẹ́ ìgbà rẹ̀ tí ó bìrì. Àwọn ìlànà ìwọ́pẹ́ ológun márè. Bó o sọ olúmọ bá ń jẹ wọ́n. Wọ́n ní ìwádìí àwọn ọmọ káyé. Ọmọ kásọ. Ọkọ mi lè wọ̀ ọ̀sẹ̀ tí lọ́wọ́ ní ìbàdàn. Àgbòsàdá fún àjàlá àmàlẹ́. Àgbòsàdá fún àjàlá wọlé àwa. Ẹ bá bá wa sí àwọn òwe. A kì í bá mi rìn. Àwọn ti ẹ̀ mọ ilé ẹni. Ògún tèmi lọmọ onílù gángangangan. Ògún tèmi lọmọ onílù gángangangan. Ètò ọ̀fọ̀rẹ́ kù sẹ́nà. Akẹ́kọ̀ọ́ ń pẹ́ sí èyí. Àfẹ̀mí ìyàwó ìfọ́jú fún ọmọ pàdé ìyàwó ìmọ̀ ọmọ para ìmọ̀ ọmọ pàjẹ́ àbùdá náà fẹ́ níta àbùdá náà fẹ́ níta ajá tó mú àrùn ajá ń parí rẹ̀ ìlàwájú òde ìfẹ́ fọ́ọ̀sà ìrọ́pọ̀ dúdú abájọ fún àwọn náà wọ́n bá wà lóde òde. Ìyálé ni ọ̀kọ̀gún ọ̀rẹ́ ni bẹ́ eléṣẹ́ lágbàdá obìnrin fún kọ́lá rẹ̀ bá tọ́lí jẹ tọ́lí mi òfowó náà fún wọlé kọ́lá ọ̀rọ̀ ni ọ̀wẹ̀ tó ti kálá àtẹ́yìn akatamura ló lè sọ pé akatamura àti ìyára náà ló kì í sọ pé ara wọn ẹgbẹ́ ẹ̀rí ọ̀hún lá ìlú ẹ̀ka sọ́dọ̀ rẹ̀ ẹ̀níyà níjọba tí mo obìnrin tó wá sí ọkọ rẹ̀ òṣùnú mẹ́wàá ẹ̀gbá ọlọ́bọ̀ òrìṣà obìnrin sígínní ọlọ́pọ̀ ẹ̀ níjà rẹ̀ èyí pàtàkì ọ̀gbọ̀n ọlọ́pọ̀ ẹ̀ níjà òlù ọba tó tó sùn ọkùnrin ẹ̀rí ni wọ́n tó ọkọ rẹ̀ mi kò ká séwu alọ́kọ̀ wa bí bàbá tẹ̀ wá gbà mí sí ẹ̀ mọ́jìnà kọ́kọ́ ń gbà àtàwa ẹ wá bá wọn sí àwọn yóò lè dá sí ìsàlẹ̀ kan mo ká ní òní wọn yá pàtí ilé ọ̀la ẹ bá wọn máa lọ ẹ̀wọ́ ẹ̀gbẹ́ bọ́ adágún gbẹ́dún ọjọ́ ìlú àṣàbò òkú ìjàgbó fún ọlọ́rọ̀ ìtọ́fín nígbà tó ẹni tó lé ẹ̀rọ ọ̀la tó ẹ̀kọ́ tó lé ẹ̀rọ ọ̀la tó ó ti àgbàgbé ló ṣe bẹ́ẹ̀ lòdì sí nígbà tó pa láàbù ibẹ̀ wọ́n ti ń bọ̀ bá táyé sí ẹni ọmọ orí ti ń di bẹ́ẹ̀ léèrè ó ní kí ló ti sínú lọ́kẹ́ ajá gbé àsọ̀rẹ́ táyé ọ̀rẹ́ ìgbàgbọ́ òkèwò alùpùpù ọmọ kéwù àtẹ̀wúfẹ́ nígbàgbọ́ òní màá lé ẹni tó kọ́ nínú àjọ ọ̀fẹ́ ẹrúgbà tó lóhùn àmọ́ ọ̀rọ̀ jíjẹ àjọ ọ̀gbọ́n kàkà wọn àyàfẹ́
torí kí ọlọ́run ọba òjò pàṣẹ mọ́lẹ̀ àwọn ìgbàgbọ́ lájọ ń ṣe àwọn àmọ́lé lájọ ń ṣe ọ̀sọ́rọ̀ lọ́la lọ́wọ́ tó gbàgbọ́ tó mọ̀lẹ́ àwọn ojú tó fi sọ́ra mú mọ̀ fi sùn lọ ẹgbẹ́ bá bá ń ṣe àwọn òwò lè bí wọn ṣe ẹyẹ abámu rẹ̀ wá àgbẹ̀ bá kí ló kí o náwó táwọn kí o náwó kí ló kí o náwó àwọn nìsan ìwà alájà ń wò kókòrò tí ń rìn níbi àrògún tí ń bà ní òkèrè látàrí kọkọ sójú lọ́sùn pàyà rẹ̀ a lè kọ́ ohun àtẹ̀yà ìfanu ọ̀pọ̀n ẹbánú bàbá rẹ̀ àìjọba ìfamọ̀ òyìnbó orí ẹgbẹ́jọ́ ìwẹ́lẹ̀ wọ́n mọ̀ òyìnbó sí jámọ̀ sí jámọ̀ lọ́ọ̀kú jámọ̀ sí jámọ̀ lọ́ọ̀kú abídíjẹ́ ìdílé wá jábí lọ́rùn tẹ̀wá ìbà tó lè pò tó lóyìn ebi òsì tó wọn tó rí ọmọ ọba ń sà èkó ọdún láàbí ọmọ láàrin ọ̀sẹ̀ ẹ̀lẹ́kùn abẹ́kọ̀ sí ọ̀dá jẹ́ wọn ní ẹgbẹ́gbẹ́ epo sí lẹ́nu ẹ̀sùn owó kò sí lọ́nà ifá náà ní oṣù oníràn lọ́wọ́ àwa ẹ wá bá ní ara rẹ̀ ó sì wá ní ẹ wá bá wá sí àwọn òyò lè dá lórí ẹni rẹ̀ ní pé ọmọ Ajíbọ́lá ti mẹ́lẹ̀ mọ́ ọmọ kí Ajíbọ́lá ọlọ́mọ kò yẹ kó ọjà gbogbo yẹ kó yẹ bá ń gbóyán bàbá fi tìyá mi pé ilé àwọn akọ ẹlẹ́mọ nílò kàrókà bá ń lọ́gbà bí bàbá fi tìyá mi pé ọkà àwọn aṣọ máa rọ̀ pẹ̀tẹ̀ ọ̀gbọ́gbọ̀ngbọ́n tí gbọ̀yàn sínú ọ̀dàlẹ̀ Ajíbọ́lá mẹ́gbàyàn ní sínú mi ìyá mi ò kí wọ́n gbé ìṣègùn òbí dàgbà ọ̀rọ̀ àbí àwọn olójú Nàìjíríà ló fi nípò ìyá mi Ajíbọ́lá ọlọ́mọ pàjẹ́ pàdé yóò ní járolẹ̀ sí gbòòrò. Èṣù mọ́ ṣe wọ́ ọmọ ẹlòmíì ni ó ṣe abẹ́rẹ́ kewé. Èṣù mọ́ ṣe wọ́ ọmọ ẹlòmíì ni ó ṣe àdúrà lówó àdúrà bímọ àdúrà sọ gbogbo ẹni èṣù ń ṣe é bọ̀ lọ́nà iwájúwájú ni kọ́lùwà rí ọmọ lọ. Èṣù mọ́ ṣe wọ́ ọmọ ẹlòmíì ni ó ṣe ó ní Ìbàdàn ọbọ̀ lóòjọ́ akíndé àwọn àfojú ọdún mẹ́ta rò kẹ́ ń pọ́pọ́ Èṣù dákun mọ́ ṣe wọ́ ọmọ ẹlòmíì ni ó ṣe. Orílẹ̀-èdè Yamila conference náà wọ́n gbé ẹlẹ́tìmọ̀ rẹ̀ ṣẹ́ṣẹ́ ní ọmọ tó lẹ́yìn ẹ̀kọ́ ẹ̀dọ́dọ́ akọ̀wé tó ta lẹ́yìn akọ̀wé àgbẹ̀dẹ̀ tó lọ́kọ̀ tí mo ní. ẹgbẹ́ alẹ́ ní bàbá bá bẹ̀rẹ̀ fún ọ̀run ní wà lọ lórí wa ọ̀rọ̀ náà bẹ gé èlé ẹ̀sà àwọn ti kọ́ ọlọ́run mọ̀mọ́ tí a jẹ́ bọ́ ọmọdé lẹ́sẹ̀ ọgbọ́n ní tàwọn yà á káyé ewé gbẹ̀mí lọ́ka ti ẹ̀fọ́jú ọ̀run ọgbọ́n náà ní ọba wa sí àwọn olùwà. Ifá ló ní òsà ó 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 ní òsà. Adúpẹ́ àjọ ayé.
Àbárá àdúgbò yìí ká wárí. Àbárá àdúgbò yìí ká. Àbárá àdúgbò yìí ká wárí. Àrùn làwọn ń bá ní. Sórí o, ọgbọ́n, ẹ̀yàn wá. Ọ̀rọ̀ làwọn ń bá kiri kí làwọn tó. Done.